Ìdàlẹ̀ apá kẹta. Ẹ káàbọ̀ sórí fídíò yìí ẹ̀yin olólùfẹ́ wa. Láti rí ìdàlẹ̀ apá kẹta wò, ẹ bá wa tẹ subscribe button kí ẹ sì sọ fún wa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù. Òṣèré wo ni ó gbé yín débẹ̀ jù nínú Ayọ̀ Ọláìyá, Kọ́lá Ajéyẹmí, Fẹ̀yìntọ́lá Òjó, Sàfàràdín Ọlábọ̀dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òṣèré wo ló gbé yín débẹ̀ jù? Ẹ jẹ́ kí a mọ̀ nínú comment section. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ wo apá kìíní àti apá kejì múvì yìí, orí Àpáta TV lẹ́ ò ti rí wò. Múvì yìí gbóná gidigidi tí ó jẹ́ wípé wọ́n lo èdè àmúlùmálà bíi Haúsá, Fúlàní àti Yorùbá. Wọ́n jẹ́ kí a mọ̀ pé ọ̀kan ni gbogbo wa ní orílẹ̀-èdè yìí. Ìdàlẹ̀ apá kẹta ò ní pẹ́ jáde o. Ẹ tẹ subscribe button kí ẹ sì tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sí, kí a bá lè gba yín láago nígbà tí apá kẹta múvì yìí bá jáde. Ẹ má gbàgbé láti sọ fún wa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù àti pé ẹ̀kọ́ wo lẹ rí kọ́. Ẹ jẹ́ kí a mọ̀ nínú comment section kí ẹ bá lè jẹ àǹfààní ẹ̀bùn tí a máa ń fún àwọn olólùfẹ́ wa lórí channel yìí. A kò ní rí jù báyìí lọ, ire lójú wa ó máa rí. Ó dàbọ̀.